Nígbà ogun Wẹẹti-Ẹ, Akọbi Akintọla Mọdele fò Ṣanlẹ, ó kú lójijì. Ohun tí Akintọla àti àwọn èèyàn ẹ̀ gbójúlé kò ṣiṣẹ́ o. Gbogbo ohun tó wà lọ́kàn wọn ni pé bí àwọn bá ti yan àwọn mínísítà wọ̀nyí, níṣe ni ohun gbogbo yóò rọ̀ pẹ̀sẹ̀ tí àwọn yóò sì ráàyè láti máa ṣe ìjọba àwọn lọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá. Níṣe ni ọ̀rọ̀ wọn dàbí ti ẹni tí gbogbo ara ń ro, tí wọ́n wá ní kó fi òrí para kí ara rẹ̀ lè rọ̀. Ṣùgbọ́n tó jẹ́ nígbà tó fi òrí para tán, kàkà kí ara rọ̀, kókó ló tún le sí i. Àwọn ohun tí ẹgbẹ́ dẹmọ́ sì ń ṣe ló ń fà á o. Nítorí ìjọba Akintọla kò fi Adégbénró tí wọ́n ti tì mọ́lé sílẹ̀. Ohun tó sì ń bà wọ́n lẹ́rù ni pé bí Adégbénró bá wà ní gbangba, ìjà náà yóò túbọ̀ máa le sí i ni. Ṣé Adégbénró ni olórí ẹgbẹ́ AG? Òun sì ní aṣáájú ẹgbẹ́ UPGA nílẹ̀ Yorùbá pátápátá. Adégbénró nìkan kọ́ ni wọ́n mú pamọ́. Àwọn tí wọ́n mú pẹ̀lú ẹ̀ ní Jonathan Ọdẹ́bíyì, Olóyèjé Babátọ́lá, Adéọlá Ọdẹ́kù, J.O. Awópéjú, Mọ̀jídì Àgbájé, Samuel Lanlẹ́yìn, Adéoyè Àdìsá àti Bọ́lá Ṣádípẹ̀. Ariwo tí àwọn Akintọla ń pa ni pé àwọn èèyàn náà sọ pé àwọn làwọn wọlé ìbò, wọ́n sì sọ pé àwọn ló yẹ kí àwọn ṣèjọba. Wọ́n tilẹ̀ ti kéde pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ìjọba àwọn. Bẹ́ẹ̀ ni kò sì lè sí ọba méjì láàfin. Ìjòyè nìkan ló lè pé 10, 12 láàfin. Ohun tó jẹ́ káwọn èèyàn mọ̀ pé kì í ṣe ìyẹn nìkan ló ń dùn àwọn ìjọba dẹmọ ni pé lẹ́yìn tí wọ́n ti ṣe ìbúra fún Akintọla tí òun náà sì ti yan mínísítà ẹ̀, kàkà kí wọ́n fi àwọn èèyàn náà sílẹ̀, níṣe ni wọ́n ń fò ní dòní tí wọ́n ń fi ọ̀la dọ́là tí àwọn adájọ́ sì ń sún ẹjọ́ náà síwájú. Bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni wọ́n mú Bọ́lá Ìgè sí o. Ìyẹn náà wà ní tìmọ́lé níbìkan tí àwọn Akintọla kò jẹ́ kí wọ́n tú u sílẹ̀. Wọn kò gba béèlì ẹ̀, wọ́n ní yóò pẹ́ lẹ́wọ̀n dáadáa. Òun àtàwọn Bísí Ọ̀nàbánjọ ni wọ́n jọ mú. Láti ọjọ́ tí wọ́n ti ń dìbò ni wọ́n sì ti mú àwọn ní tiwọn. Ohun tí wọ́n sọ fún gbogbo ayé pé wọ́n ṣe mú wọn ni pé wọ́n ní wọ́n sọ ọ̀rọ̀ kan tó lè da gbogbo ìlú rú. Bẹ́ẹ̀ ìdí tí wọ́n fi mú wọn gan ni pé wọ́n gbà pé àwọn ni olórí ọ̀dọ́. Akintọla sì mọ̀ pé bí wọ́n bá fẹ́ fa wàhálà níbì kan, àṣẹ tí Bọ́lá Ìgè bá pa fún àwọn ọ̀dọ́ yìí ni wọn yóò gbà. Bí òun bá sì ti pàṣẹ, bẹ́ẹ̀ náà ni Bísí Ọ̀nàbánjọ tó jẹ́ oníròyìn yóò rí i pé wọ́n gbé gbogbo kinní náà jáde nínú àwọn ìwé ìròyìn. Ìdí tí wọ́n ṣe fi wọ́n pamọ́ gan-an nìyẹn. Délé Ìgè tí ṣe àbúrò Bọ́lá Ìgè tó sì tún jẹ́ lọ́ọ̀yà jà rábúrábù pé kí wọ́n fi ẹ̀gbọ́n òun sílẹ̀ bí wọn ò bá rí ẹ̀sùn gidi kà sí lẹ́sẹ̀. Ṣùgbọ́n àwọn tó mú kò gbọ́. Wọ́n ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lágbára gan ni, ó fẹ́ da ìlú rú ni. Ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ tó yẹ kí wọ́n gba béèlì ẹ̀ bọ̀rọ̀, nítorí bí ìgbà tó fẹ́ fi tipátipá gbàjọba ni. Ẹ̀ṣẹ̀ tí kò le rárá tó yẹ kí wọ́n fi ẹni tí wọ́n bá mú sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ṣùgbọ́n fún odidi oṣù kan, ìjọba Akintọla ti Bọ́lá Ìgè pẹ̀lú Bísí Ọ̀nàbánjọ mọ́lé. Bẹ́ẹ̀ ni Tajudeen Òkí tó jẹ́ olùpẹ̀jọ́ àgbà fún ìjọba Western Region ń takú pé wọn kò gbọdọ̀ gba béèlì wọn. Ó ní bí wọ́n ṣe wà ní ìtìmọ́lé bẹ́ẹ̀ ló dáa, kí àlàáfíà lè wà nílẹ̀ Yorùbá ni. Nígbà tí ariwo pọ̀, adájọ́ Ọdúnlámì tó ń gbọ́ ẹjọ́ náà sọ pé kí Òkí mú ọ̀rọ̀ tí Ìgè àti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ sọ gan wá kí òun tiẹ̀ gbọ́ bóyá wọ́n sọ̀rọ̀ nípa ohun táwọn èèyàn gbọ́dọ̀ ṣe lẹ́yìn ìdìbò ni. Ìyẹn lòun yóò ṣe mọ̀ bóyá kí òun gba béèlì wọn tàbí kí òun má gbà á. Lọ́jọ́ kejì, Tajudeen Òkí mú ìwé kan wá tó sọ pé ọ̀rọ̀ tí Bọ́lá Ìgè sọ rèé, ni ìyẹn bá pariwo ló fò sókè. Ó ní òun kò kọ ọ̀rọ̀ kankan sínú ìwé o. Ó ní ẹnu òun lòun fi sọ̀rọ̀, kò sí ìwé kankan lọ́wọ́ òun. Adájọ́ Ọdúnlámì béèrè lọ́wọ́ Òkí pé níbo ló wá ti rí ìwé tó mú dání. Ọkùnrin náà ní ọ̀rọ̀ tí Ìgè sọ làwọn gbà sínú kásẹ̀tì. Nínú kásẹ̀tì lòun sì ti kọ ọ̀rọ̀ náà jáde sínú ìwé náà. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ Òkí pé ṣé ó wà níbẹ̀ ni àbí báwo ló ṣe rí ọ̀rọ̀ náà gbà sínú kásẹ̀tì, ó ní àwọn tó wà níbẹ̀ ló fún àwọn ní ọ̀rọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n tún fi Ìgè pamọ́ sí tìmọ́lé. Bí àwọn Ìgè ṣe wà ní tìmọ́lé tiwọn yìí, bẹ́ẹ̀ náà ni Wọlé Ṣóyínká wà níbì kan tí wọ́n ní
òun náà kò lè jáde níbi tí wọ́n tì í mọ́. Wọ́n tì í mọ́lé pátápátá ni. Akintọla ń bá Ṣóyínká jà, ó ní ó dójú ti òun lọ́jọ́ tí òun fẹ́ sọ̀rọ̀ fún gbogbo ayé. Ó pe òun ní olè, ó sì sọ pé kí wọ́n lé òun jáde nílé ìjọba. Ohun tó wá mú kí ọ̀rọ̀ náà le ni pé kò sí ẹnì kankan tó lè sọ pé òun rí Ṣóyínká. Ẹni tí gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ rí ni ọkùnrin kan tó da aṣọ bojú tó sì fi ìbọ̀wọ́ bọ ọwọ́ rẹ̀ pàápàá. Bẹ́ẹ̀ ló yọ ìbọn dání tó sì pàṣẹ fún gbogbo àwọn èèyàn pé kí wọ́n dojú bolẹ̀. Bí eégún ni wọ́n sọ pé ẹni náà ṣe ń sọ̀rọ̀. Nítorí bẹ́ẹ̀ kò sí ẹni tó lè sọ pé òun dá ohùn ẹni náà mọ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè sọ pé òun rí ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ̀ pàápàá nígbà tó ṣe pé wọ́n ti pa gbogbo iná. Ohun tó fà á nìyí tó ṣe pé bí wọ́n ṣe mú Ṣóyínká níṣe làwọn ọlọ́pàá kọ́kọ́ ṣa gbogbo àwọn òṣìṣẹ́ rédíò tí wọ́n wà níbi iṣẹ́ lọ́jọ́ náà jọ. Wọ́n ní kí gbogbo wọn pátá kí wọ́n wá ṣàlàyé ohun tí wọ́n mọ̀ gan. Bí wọ́n ṣe mú wọn níṣe ni wọ́n ní kí gbogbo wọn tò lọ́wọ̀ọ̀wọ́. Wọ́n wá oríṣiríṣi àwọn èèyàn méjì míì. Wọ́n fi wọ́n sí ẹ̀gbẹ́ Ṣóyínká. Àwọn náà jẹ́ mẹ́ta. Wọ́n wá ní kí wọ́n máa rìn kọjá níwájú àwọn òṣìṣẹ́ rédíò náà. Wọ́n ní kí wọ́n wò ó bóyá wọ́n dá ẹni tó yọ̀bọ sí wọn lọ́jọ́ náà mọ̀. Bí wọ́n bá ti dá a mọ̀ kí wọ́n nawọ́ sí i. Àwọn ọlọ́pàá inú, ìyẹn àwọn CID, ti gbójúlé pé àwọn méjì kan àwọn ni wọ́n yóò bá àwọn mú Ṣóyínká nítorí àwọn gan ni ọ̀rọ̀ kàn. Àwọn méjì náà ni wọ́n wà níbi tí ọkùnrin yìí ti yọ̀bọ̀n sí wọn tó sọ pé kí wọ́n yọ kásẹ̀tì tí Akintọla sọ̀rọ̀ sí tó sì fún wọn ní kásẹ̀tì míì pé kásẹ̀tì tí òun fún wọn yìí ni kí wọ́n tì bọ́ kí wọ́n fi sí kí gbogbo ayé gbọ́. Àwọn méjì yìí ti sọ fún àwọn ọlọ́pàá inú pé àwọn yóò dá ọkùnrin náà mọ̀ bí àwọn bá rí i láàrin 100 èèyàn. Ọ̀rọ̀ yìí mú inú àwọn ọlọ́pàá dùn, ó sì mú inú àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò pàápàá dùn nítorí Akintọla àti àwọn mínísítà tuntun ti lérí fún wọn pé bí wọn ò bá fi lè rí ẹni tó dán irú pálapàla bẹ́ẹ̀ wò, gbogbo wọn pátá ni wọn yóò lọ. Bẹ́ẹ̀ ni ìjọba kò ní jẹ́ kí wọ́n lọ bẹ́ẹ̀ lásán, wọn yóò pẹ́ lẹ́wọ̀n fún ìwà ìdojú ìjọba bolẹ̀. Nítorí bẹ́ẹ̀ nígbà tí àwọn méjì yìí wá sọ fún gbogbo wọn pé àwọn yóò dá ẹni náà mọ̀ níbikíbi tí àwọn bá ti rí, inú gbogbo wọn ló dùn. Wọ́n sì ti rò pé lọ́jọ́ náà gan ni ọ̀rọ̀ náà yóò yanjú. Bí wọ́n ti tò àwọn òṣìṣẹ́ rédíò náà jọ ní kálukú ń wo ojú ara wọn. Àwọn ọlọ́pàá CID náà ló sì kọ́kọ́ yọ àwọn méjì ti bí tí wọ́n gbójúlé síta. Wọ́n ní kí àwọn òṣìṣẹ́ tó kù kọ́kọ́ dán ara wò. Ṣùgbọ́n gbogbo àwọn òṣìṣẹ́ náà ni wọ́n mú Ṣóyínká àti àwọn tó kù kọjá níwájú wọn. Kò sẹ́nì kankan tó dá ẹnìkan mọ̀ nínú wọn. Ohun tí wọ́n sì ń sọ ni pé àwọn kò mọ ẹnì kankan nínú wọn. Bẹ́ẹ̀ ni kò sí ẹni tó jọ ẹni tí àwọn rí fìrì lọ́jọ́ náà nínú wọn rárá. Bẹ́ẹ̀ ni wọ́n tú gbogbo àwọn òṣìṣẹ́ náà ká. Wọ́n sì kó àwọn mẹ́ta náà jọ sí ojú kan. Nígbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mú ẹni àkọ́kọ́ wọlé nínú àwọn méjì tí wọ́n ti fọkàn tán pé wọn yóò tú Ṣóyínká yọ. Nígbà tí ẹni àkọ́kọ́ jáde, ó rìn lọ, ó rìn bọ̀, kò sì pẹ́ rárá tó fi sọ fún àwọn ọlọ́pàá tí wọ́n wà níbẹ̀ pé ẹ wò ó, kò sí ọkùnrin náà níbí. Bó bá wà níbí kò gbà mí tó ìṣẹ́jú kan láti mú un. Níbikíbi tí mo bá ti rí mo dá a mọ̀ dáadáa. Ọkàn àwọn ọlọ́pàá àti àwọn ọ̀gá iléeṣẹ́ rédíò náà kó sókè nígbà tí ẹni àkọ́kọ́ tí wọ́n mú wá nínú àwọn méjì tí wọ́n ti rò pé wọn yóò yọ àwọn nínú ọ̀fìn tí Akintọla fẹ́ ju àwọn sísọ pé àwọn kò rí ọkùnrin náà níbẹ̀. Wọ́n wo ara wọn lójú hòròhòrò, ṣùgbọ́n ẹnìkan kò wí nǹkan kan nínú wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ní kí ọkùnrin náà jáde. Kò sì pẹ́ lẹ́yìn náà ni wọ́n mú ọkùnrin kejì náà wọlé. Wọ́n ní kó wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn tò kalẹ̀ yìí dáadáa. Èwo ni ẹni tó yọ̀bọ̀n sí wọn nínú wọn. Ọkùnrin náà wò títí kó tilẹ̀ súnmọ́ Ṣóyínká. Ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn tó wà níbẹ̀ ló dúró sí. Ìyẹn nínú àwọn mẹ́ta wọ̀nyí ni o tó wò ó ní àwòtúnwò. Ṣùgbọ́n kò pẹ́ níbẹ̀ náà tó fi yí padà. Lòun náà bá sọ pé ọkùnrin náà kò sí láàrin àwọn wọ̀nyí o, kò sí láàrin wọn rárá. Àwọn ọlọ́pàá sáré rọ́ Ṣóyínká gìrìgìrìgìrì. Wọ́n mú un lọ sí ọ́fíìsì wọn, ṣùgbọ́n kò sẹ́ni tó lè wí kinní kan nínú wọn. Nígbà tí wọn kò sì sọ̀rọ̀, Ṣóyínká bi wọ́n léèrè pé ṣé òun lè máa lọ báyìí o, nígbà tí àwọn tí ọ̀rọ̀ kàn ti sọ pé òun kọ́ lẹni tí wọ́n ń wá. Àwọn ọlọ́pàá foríkorí. Bẹ́ẹ̀ ni wọ́n ń tẹlifóònù lọ tí wọ́n ń tẹlifóònù bọ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ní kò lè lọ sílé.
nítorí àwọn ò lágbára láti fi sílẹ̀, ilé ẹjọ́ nìkan ló lè fi sílẹ̀. Wọ́n ní kó má dààmú ara ẹ̀, àwọn yóò gbé lọ sílé ẹjọ́ lọ́jọ́ kejì. Bí àwọn bá sì ti gbé e dọ́hùn, ó dá àwọn lójú pé adájọ́ kò ní dá a dúró, wọn yóò fi sílẹ̀ kó tètè máa lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n taari ọkùnrin olùkọ́ yunifásitì tó tún jẹ́ akọ̀wé náà síwájú. Wọ́n fẹ́ lọ tì í mọ́lé ni. Bó ṣe ń lọ lórí àwọn oníròyìn tí wọ́n ti ń dúró dè é ló bá pariwo sí wọn. Àwọn ẹlẹ́rìí tí wọ́n mú wá sọ pé èmi kọ́ lẹni tí wọ́n ń wá o. Ó jọ pé àwọn ọlọ́pàá ti múra láti purọ́ mọ́ tẹ́lẹ̀, tàbí kó jẹ́ ọ̀tọ̀ ní ohun tí wọ́n ìbá sọ síta fún àwọn oníròyìn àti fáyé gbọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Ṣóyínká sọ fún àwọn oníròyìn ti ba ète wọn jẹ́. Inú sì bí wọn pé ọkùnrin náà sọ̀rọ̀, ṣùgbọ́n kò sí ohun tí wọ́n lè ṣe. Ilé ẹjọ́ tí wọ́n ní àwọn yóò gbé lọ níjọ́ kejì pàápàá, wọ́n kàn fi tàn án lásán ni, nítorí wọn kò gbé lọ sílé ẹjọ́, wọ́n kàn tì í mọ́lé nínú ọgbà ẹ̀wọ̀n ni. Wọ́n tì í mọ́lé nínú ọgbà ẹ̀wọ̀n ní Ìyágànkú, ibẹ̀ ni wọ́n ní kó máa gbé. Nígbà náà ni Ṣóyínká kọ oúnjẹ sí àwọn ọlọ́pàá lọ́rùn, ìyẹn lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n ti tì í mọ́lé. Ó ní òun ò ní jẹun kankan àfi ọjọ́ tí wọ́n bá tó gbé òun lọ sílé ẹjọ́. Wọ́n fi oúnjẹ lọ̀ ọ́, ó lóun ò jẹ. Bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà tó gbà, ọ̀gbẹ́ni Táyọ̀ Ọ̀nàlàjà, pariwo sí gbogbo ayé létí pé bí Ṣóyínká bá kú, ìjọba Akintọla ló pa á o, nítorí ọkùnrin náà kò jẹun lọ́gbà ẹ̀wọ̀n o. Kò sí abiyamọ tí yóò gbọ́ irú ọ̀rọ̀ báyìí tí yóò dúró. Kíá ni ìyá tó bí Ṣóyínká ti gbéra ní Abẹ́òkúta, ó sì lọ bá ọmọ rẹ̀ ní Ìbàdàn. Ó wá lọ sí ibi tí wọ́n tì í mọ́. Ìyá Ṣóyínká náà kì í kúkú ṣe ẹran rírọ̀, àbúrò bàbá Fẹlá ni. Gbogbo ìjàngbọ̀n tí ìyá Fẹlá sì bá àwọn òyìnbó àti Aláké Abẹ́òkúta fà nígbà náà, wọ́n jọ wà níbẹ̀ ni. Nígbà tí obìnrin náà sì dé sí Ìbàdàn láti Abẹ́òkúta, tí ọ̀gá àwọn ọlọ́pàá rí, ìdí àwọn náà domi. Fúnra ọ̀gá náà ló sì ń sáré pàṣẹ fún àwọn ọmọ rẹ̀ pé kí wọ́n mú wọlé wá kí màmá lè rí i. Ibẹ̀ ni wọ́n ti ń sọ pé kò sí nǹkan kan tí ó ṣe lọ́dọ̀ àwọn. Ọlọ́run nìkan ló mọ ohun tí màmá náà sọ fún wọn, nítorí kíá ni nǹkan yí padà. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣètò láti gbé Ṣóyínká lọ sílé ẹjọ́. Àwọn ohun tí kò jẹ́ kí ìlú fi ara rọ rárá nìwọ̀nyí. Gbogbo àwọn tí wọ́n wà ní tìmọ́lé yìí ń dákún ìṣòro ìjọba Akintọla ni. Ṣùgbọ́n Akintọla pàápàá kò fẹ́ fi wọ́n sílẹ̀, nítorí ó rò pé bí wọ́n bá wà nígboro, wàhálà tí wọ́n yóò fún òun yóò pọ̀ ju kí wọ́n wà ní tìmọ́lé lọ. Bí òun bá tilẹ̀ fẹ́ fi wọ́n sílẹ̀, àwọn èèyàn kan wà tí wọn kò fẹ́ kí ẹnikẹ́ni tó bá ń jẹ́ orúkọ mọ́ Awólọ́wọ̀ tàbí tó bá wà nínú ẹgbẹ́ àwọn ọ̀bgà rí i mú mi rárá. Lójú wọn, ọ̀nà kan ṣoṣo tí Akintọla lè fi ṣèjọba náà ni kí ẹgbẹ́ náà má gbérí mọ́, tàbí kí wọ́n rí i pé wọ́n fi tipátipá tẹ orí gbogbo àwọn ọmọlẹ́yìn Awólọ́wọ̀ bá. Bí wọ́n ṣe ń pa iná ìkan níbìkan, bẹ́ẹ̀ ni òmíì tún ń rú, nítorí pẹ̀lú gbogbo àwọn sọ́jà Haúsá àti àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn tọ́ọ̀gì tí wọ́n kó sílẹ̀ Yorùbá, ojoojúmọ́ làwọn eruku ń sun ilé o, tí ariwo Wẹẹti-Ẹ sì ń káàkiri ilẹ̀ Yorùbá yíkáyíká. Èyí ni wọ́n ń sọ lọ́wọ́ nígbà tí ohun tí ẹnikẹ́ni kò rò ṣẹlẹ̀. Akọbi Akintọla, ọmọkùnrin kan báyìí tí wọ́n ń pè ní Mọdele, ló kú lójijì. Ọjọ́ Ìṣẹ́gun ni ikú náà ṣẹlẹ̀, lọ́jọ́ 26 oṣù kẹwàá ọdún 1965. Ọmọ ọdún 29 ni Mọdele. Lójijì ni ìròyìn náà jáde báyìí pé Mọdele Akintọla, tí í ṣe àkọ́bí olórí ìjọba Western Region, ti kú sí ilé ìwòsàn Jericho Nursing Home nìbàdàn o. Ó pẹ́ díẹ̀ tí ara rẹ̀ kò ti yá. Ọmọ ọdún 6 péré, Adémọ́lá Ọdúnjọ, àwọn àbúrò ọkùnrin 3, àbúrò obìnrin kan àti àwọn òbí rẹ̀ ló fi sáyé lọ. Ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 1936 ni wọ́n bí Délé. Iléèwé Baptist Girls School ní Ìdí-Àbà, Abẹ́òkúta ló ti kàwé kó tó lọ kàwé sí ní Trinity College ní Dublin. Iléeṣẹ́ AG Leventis, àwọn tí wọ́n ń ṣe Coca-Cola, ló ń bá ṣiṣẹ́ tó fi kú yìí. Òun ni alukoro fún wọn. Aago 4 ìrọ̀lẹ́ ọ̀la ni a ó sìnkú ẹ̀ ní First Baptist Church, Òkè Elérin, Ògbómọ̀ṣọ́. Ìròyìn tó jáde lójijì rèé ní gbogbo nǹkan bá dàrú pátápátá. Ǹjẹ́ Akintọla yóò torí eléyìí yí padà ń dàn? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn ogun Wẹẹti-Ẹ.
Ọláìwọlá alága ló ń bá a kà á fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.